sọ àwọn ọ̀rọ̀ méjì sí mẹ́ta kan. Our daddy spoke with us about 2 or 3 things. Fún àwọn ta lórí ọ̀fẹ́ láti wá ta ní mọ topic ọ̀rọ̀ tí wọ́n bá wa sọ ní. For those that are around, who can remind us the topic of last week? Yes. Trinity. Thank you. We are not bad, right? Involve our prayer. Lónìí, Today is first Sunday after Trinity. èyí ni Sunday àkọ́kọ́ lẹ́yìn tí Sunday mẹ́ta lọ́kàn. And what is this Sunday means? Kí ni ọjọ́ ìsinmi yìí túmọ̀? It's reminding me and you that God's nation, Father, Son, and Holy Spirit. Ó rán èmi àti ẹ létí wípé Ọlọ́run ti Bàbá, Ọmọ àti Ẹ̀mí Mímọ́ It is ni. not a mystery to understand, Kò kí ń ṣe ohun tó ṣòro but a relationship to live in. ṣùgbọ́n ìbáṣe kò láàrin àwọn àti Ọlọ́run. He draws us in not to impress us, Kò ń ṣe láti gbéraga tó wa, but invite us deeper in love and trust. àmọ́ láti mú wa láti mọ ìjìnlẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀. That is first Sunday after Trinity. Father, Son, and Holy Spirit. Ó jẹ́ Ọlọ́run Bàbá, Ọmọ àti Ẹ̀mí Mímọ́. Náà ọ̀rọ̀ tí wọ́n fi rán mi sí wa wọ́n ìlànà àti yín láti gbọ́ omi àkọlé rẹ̀ jẹ́ pé Olúwa mọ àwọn ènìyàn tirẹ̀. Our today's sermon is God knows His people. Olúwa mọ àwọn ènìyàn tirẹ̀. God knows His people. Lẹ́ẹ̀kan sí, Olúwa mọ àwọn ènìyàn tirẹ̀. One more time, God knows His people. Ǹjẹ́ Ọlọ́run mọ èmi tí mò ń sọ̀rọ̀ yìí? Does God know me that I'm talking? Ǹjẹ́ Ọlọ́run mọ èyí tí ẹ jókòó yìí? Does God know us that we are seated? Ṣùgbọ́n Ọlọ́run mọ èrò èmi àti tiyín. God knows our thoughts. Ó mọ gbogbo nǹkan tí a ní tí a jẹ́. He knows all that we are and that we need. Olómo òní, olóṣìmọ̀ ọ̀la. He owns today and He knows tomorrow. Kò sí ohun kan ṣoṣo tó pamọ́ fún Ọlọ́run. There's nothing hidden in the sight of God. Ní ìwà tí ìṣe ní àti rẹ. In our attitude and our ways, Kò sí ohun tó pamọ́ níwájú Olúwa. there's nothing hidden in His presence. Olúwa mọ àwọn èèyàn tiẹ̀. God knows His people. Lóòótọ́ la jẹ́ ọmọdéyìn Kristi Jésù. It is true that we are Christians. Are we really believe in Him? Ṣé lóòótọ́ la gbàgbọ́ nínú ẹ̀? Or let me put it this way. Ṣé lóòótọ́ la jẹ́ Kristẹni? Are we truly Christians? A kàn ń pè wá pé I'm a Christian, I'm a Christian. Or we are just being called Christians? Iṣẹ́ wo la yàn fún èmi àti rẹ láti ṣe nílé Ọlọ́run? What are the obligations of a true Christian? Iṣẹ́ wo la gbélé mi lọ́wọ́ àti wọ́n gbélé yín lọ́wọ́ láti ṣe fún Ọlọ́run? What are the things that we are meant to be doing? Kò sí iṣẹ́ Ọlọ́run pè tó jẹ́ ìfẹ́ Ọlọ́run, ẹ jẹ́ ká ṣe tọkàntọkàn. If you know that you are being called, we have to do it wholeheartedly. A ò ṣe é láti impress aṣáájú wa. We are not doing it to impress. A ò ṣe é láti gbé ara wa ga. We are not doing it to lead to the A ò good of ṣe é Christ. bẹ́ẹ̀ ni mo tó yìí níwájú Olúwa. We are not doing it to make people see that this is how we are. Orin ló mọ̀ ọkọ ni. Is it that you are a good singer? Ṣé tọkàntọkàn. Please sing it with all your heart. Ọ̀ṣà ló mọ̀ ọ́ ṣe ni. If you are in the ushering department, Ṣé pẹ̀lẹ́ tó bẹ̀rù Olúwa? do it God with God's fear. Kò sí ìpè tí Ọlọ́run pè ẹ́ sí. There's no calling or no department you are in the church Láwọn ló pé jẹ́ kí n ṣe láti impress aṣáájú wa. that you want to do it for eye service or for Mo impression. sọ lẹ́kọ̀ọ́ sí kò sí ohun kan tó pamọ́ níwájú Olódùmarè. There's nothing that is hidden in His presence. Ẹ jẹ́ ká lọ sí Kòlóṣà. Kòlóṣè 3:23. Let's read it. Ẹjọ́ àtàwọn máa ka bá mi ka ọ̀rọ̀ yẹn ká máa bá fi sùúrù àti tẹ́lẹ̀ máa ka. Kòlóṣè 3:23. Ohunkóhun tí ẹ̀yin bá ṣe,
ẹ máa fi tọkàntọkàn kò ṣe é. Gẹ́gẹ́ bí Olúwa, gẹ́gẹ́ bí Olúwa. Ṣé ìwọ ló ń yálé sí mímọ́ lówùúrọ̀ lọ́jọ́ Sunday ní àbí lójoojúmọ́? Are you the one that is sanctifying the house of the Lord every Sunday? Are you doing it to impress our leader here? Ṣé o fẹ́ ṣe é láti jẹ́ kó rí ẹgbẹ́ mi mò ń ṣe? Ṣé tọkàntọkàn? Do it wholeheartedly. Ṣé ti ìfẹ́ Olódùmarè? Do it with the love of Christ. Ọ̀ṣà ló ń ṣe ni. Are you in the ushering department? Olùgbọ́sókè Olódùmarè ló ń ṣe ni. Are you that lift up the good work of God? Ṣé tọkàntọkàn? Do it wholeheartedly. Sunday school teacher dánwò ẹ̀ sí ni. Are you a Sunday school teacher? Ṣé pẹ̀lú tó bẹ̀rù Olódùmarè? Please do it with truly wholeheartedly. Ó ní kò sí ohun kan tó yẹ kí ni tó pamọ́. Say there's nothing that is hidden. Ó bá mi tún kà wá. Ohun tẹ́yìn bá ń ṣe. Yes. Ẹ máa fi tọkàntọkàn ṣe. Yes. Gẹ́gẹ́ bí Olúwa. Kì í ṣe iṣẹ́ fún ènìyàn. Kì í ṣe kí ni kì í ṣe fún ènìyàn. Not for human. Gbogbo nǹkan tí à ń ṣe fún ara wa nítorí kí ni ọjọ́ ìkẹyìn. Everything you are doing it for ourselves because of the day of judgment. Ẹ tẹ̀síwájú. Bí ẹ̀kọ́ ọmọ Olúwa, bí ẹ̀ yóò gba èrè ogun nítorí ẹ̀yìn ti Olúwa. Ó ní ọwọ́ Olúwa láti gbàgbà Ọlọ́run sọ fún èèyàn kì í ṣe ènìyàn. It is God that will reward us, not human being. Ìyẹn ni wọ́n sọ pé no matter what you are doing, That's why I'm saying nínú ohunkóhun tó bá ń ṣe. don't do it to impress a leader of the church. Má ṣe é nítorí kò fẹ́ kí ayé rí ẹni. Tó wọ́n dẹ̀ ń ṣe má ṣe pẹ̀lú ìgbéraga ọkàn. And don't do it with pride. Rẹ ara ẹ̀ sílẹ̀. Please, you have to be humble. Mo sọ pé tó kó orin ló mọ̀ ọkọ ni ó wà ní kwaya ni ṣé tìfẹ́ Olódùmarè. If you are good at singing, you sing it with the love of Christ. Kò máa wo tọ́lọ́run máa ṣe lè And lórí you ẹ̀. see how God will reward you. Ẹ bá mi wo Hebrew 4:13. Oyè àgbẹ̀ bá mi wà ní. Are we here? Hebrew 4:13. Kò sí ẹ̀dá kan. Yóò fara Yes. níwájú rẹ̀, ṣùgbọ́n ohun gbogbo ni ó wà lóòó tí a ti ṣípayá fún ojú rẹ̀. Kò sí kankan náà ń ṣe tó pamọ́ lọ́jọ́ Olódùmarè. There is nothing you are doing that is in secret. Ṣé òun fa ìjọ Ọlọ́run sẹ́yìn ni? Are you bringing the church of God backward? Òun fa ènìyàn sẹ́yìn ni owó tó ń dá ti pọ̀ jù. Are you bringing somebody backward if not to do well? Àbí nǹkan tó ń ṣe síjọ Ọlọ́run ó ti pọ̀ jù. Or what they are doing for the Lord in the church is too much? Ọlọ́run máa ń wò ẹ́. God is seeing you. Ọlọ́run máa ń wò ẹ́. God is seeing you. Ṣé o pẹ̀lú àwọn tó ń gbé ẹgbẹ́ tó wà tó pẹ̀lú tó ń gbé sókè àbẹ́ tó dàrú? Are you part of those that is lifting up your band success, or you are part of it that are destroying it? Ẹ bá mi dùn kàbà, kò sí ẹ̀dá kan tó pamọ́ níwájú Ọlọ́run yẹn. Ẹ̀dá kan tí kò fara hàn níwájú rẹ̀, ṣùgbọ́n ohun gbogbo ni ó wà ní òòó tí a sì ṣípayá fún ojú rẹ̀, ẹni tí àwa ní ìbànú. Kò tí a ń ṣe ẹ̀yán ní ìwọ̀n. Gbogbo ìwà tí a mọ̀, wà tí a sọ, ẹ jẹ́ ká máa ṣọ́ra. Nítorí Olúwa yóò mú gbogbo ṣẹ́ wá sí àjọ. Àti gbogbo ìwà Kò sí ohun kan tí ó pamọ́ fún Olódùmarè. There's nothing hidden in the presence of God. Ṣé o wà nínú ẹgbẹ́ tó ń gbé ẹgbẹ́ sókè àbẹ́ tó dàrú? Are you a candidate of that that lifts your band up? Àbí Or o wà nínú akọrin tó ń fà á sílẹ̀? are you in choir? Are you destroying it? Àbò wà nínú ọ̀ṣà tí ó pé òun ṣe ìmẹ́lẹ́ òbí ń ṣiṣẹ́ fún Ọlọ́run. Are you in usher? But are you doing it with so much pride? Kò sí ohun tó pamọ́ fún Ọlọ́run. There's nothing that is hidden in His presence. Ṣé o pẹ̀lú àwọn tó ń sọ pé àwọn tètè lọ sí ṣọ́ọ̀ṣì o?
tó bá di 12 ká lọ. Are you among the late comers? Wọ́n ti máa ń pẹ́ jù jàre, wọ́n ti máa ń pẹ́ jù jàre. Are you among those that complain of time? Mo wí pé ìjọ kan bọ̀ tí agogo máa dún. Just know that there's one day. Don't expect that you'll be 80, you'll be 90 o. Èmi wá gbà ládùúgbò àti mo ṣe wáyé. Pé bàtà bàbá jẹ yín. I used to pray to God that whenever. So don't wait láti ṣiṣẹ́ fún Ọlọ́run. Ẹ má dúró láti ṣiṣẹ́ fún Ọlọ́run. Do it wholeheartedly. The Lord knows who you are. And never think that He has forgotten you, regardless of what any circumstances you are going through. Olúwa mọ ẹni tí wọ́n ṣe kó dẹ̀ mọ̀ wípé kò gbàgbé rẹ nínú ohun tó bá ń là kọjá. Nínú jíjẹ àbá ìríjẹ. Even when you have and when you don't have, you have to work for God. Before you fall. What's best for you? Let's just go. That's the number. Ǹjẹ́ Kóra ọmọ Ísà. Àwọn èèyàn ló wà ní ìdí ìdókòwò èèyàn tí àgbẹ̀bádùn wà ní. Ìjẹ́ Kóra. Ẹ má bínú mà ká ló ní ìkàtà ìdí ẹjọ́ kò mà. Ṣé kò sí alẹ́ yàrá méjì àti kàtàbù lápá kò sẹ́yìn tó lè kàwé obìnrin? Ìjẹ́ Kóra, ọmọ Ísárì, ọmọ Kóátì, ọmọ Léfì, àti ọmọ Dátánì, òun Ábírámù, àwọn ọmọ Éliábù, àti Ó òun. sọ fún wa pé tó wà nínú ẹgbẹ́ tó ń gba ẹgbẹ́ sọ́dún àti tó ń dàrú àbẹ tó fà sókè. Are you part of those that destroy your band? Ìdájọ́ ọ̀pọ̀ Ọlọ́run wo iṣẹ́ àmì àti rẹ̀. God sees all our Ẹ efforts. kọ̀ntínú mà. Wọ́n sì dìde níwájú Mósè pẹ̀lú àádọ́talérúgba ọkùnrin nínú àwọn ọmọ Ísírẹ́lì, ìjòyè nínú ìjọ, àwọn olórúkọ nínú àjọ, àwọn ọkùnrin olókìkí. Wọ́n sì kó ara wọn jọ pọ̀ sí Mósè àti sí Áárónì. Wọ́n sì wí fún wọn pé ó ti ga nítorí pé. Ṣé nọ́mbà ṣe ká yẹn? Bẹ́ẹ̀ni. Yà nọ́mbà 16. 3, 1 to 5. Yà 65. Yà. Nítorí pé gbogbo ìjọ ni ó jẹ́. Ẹ bá mi bẹ̀rẹ̀ láti tèrè. Kí náà ni mo wà sá? Wọ́n sì kó ara wọn jọ pọ̀ sí Mósè àti sí Áárónì. Wọ́n sì wí fún wọn pé ó tó gẹ́ nítorí pé gbogbo ìjọ ni ó jẹ́ mímọ́. Olúkúlùkù wọn, Olúwa sì ń bẹ láàrin wọn. Nítorí kí ni èyí á ṣe gbé ara yín ga ju ìjọ Olúwa lọ. Ó sọ fún wa lẹ́kọ̀ọ́ pé ẹ̀yìn ìgbà máa ń ṣe má ṣe kàjẹ́ pẹ̀lú ìdága. Whatever you do, don't do it with so much. Ṣé ọmọ báyìí káàdì má kà á pẹ̀lú style? Don't read your Bible with so Má much. kà á pẹ̀lú ìgbéraga pé èmi náà ni mo mọ̀ ọ́ kà. Don't be so full of yourself. Bí ìrẹ̀lẹ̀ àti tẹ́rí bá ṣiṣẹ́ fún Be Ọlọ́run. humble and respectful. Wà á bí ìrìnàjò ayé rẹ̀ ṣe máa smooth. You will see how your journey will be Tí smooth. ìrànlọ́wọ́ àti àánú Olódùmarè tó wọn máa ń bẹ jáde fún abẹ́ wọlé. See how God's favor coming out and going in with Kò you. sí ẹnikẹ́ni tó ṣiṣẹ́ ní Ọlọ́run ti ìtẹríba ti tọkàntọkàn. There's no Tó fi ìmẹ́lẹ́ ṣe é fún Ọlọ́run tó ń ṣe tọkàntọkàn àti ìfẹ́ Olódùmarè. Ó wò bí ìrìnàjò ayé rẹ̀ kò ṣe máa smooth. there's somehow you be working with God without laziness and with all your strength that you not see God's hand in whatever you do. Olúwa mọ àwọn èèyàn tirẹ̀. God knows his people. Ṣé Olúwa mọ̀ mí? Ṣé mọ̀ ọ́ bá ti jókòó yìí? God know you, God know me. Wọ́n ti rántí wípé ìpè adú níjọ́ kan. Remember that he will call for you one day. Gbogbo ọrọ̀ àti ta ní ajẹ́kíni a ó fi sílẹ̀. All the worldly wealth, we will leave them. Kí ni wọ́n fẹ́ sọ nípa tèmi? What would they say about me? Kí ni wọ́n fẹ́ sọ nípa tiẹ̀? What would they say about you? Ẹ jẹ́ ká yí padà. Let us change.
Ìwọ tó ń ṣe tẹ̀síwájú láti máa ṣe lọ. If you are doing good, continue doing good. Ìwọ tó tún ṣe èkejì náà tẹ̀síwájú láti máa ṣe And lọ. if you are doing otherwise, continue. Méjèèjì kìíní ló ní èrè. The both has its reward. Ló dẹ̀ ní ẹ̀san. The both has its gain. Ṣùgbọ́n Ọlọ́run àwọn èèyàn ti rẹ̀. No, God knows his people. Ẹ jẹ́ ká ṣe iṣẹ́ tá a ti fún Ọlọ́run tọkàntọ́. Let's work for God with all our À ń pè ètè aago mẹ́sàn-án là ń bẹ̀rẹ̀ Sunday school. We've been saying that our Sunday school Ìfẹ́ láti starts. ṣe máa kúrò ní ilé. That's when we just leave our home. Anago mẹ́wàá là ń bẹ̀rẹ̀ ìsìn. Still, we are starting the service by Ìgbẹ́ láti 10. máa dé ní after 11 to 12. That's when some people will come past Ṣé them. à ń ṣe ìfẹ́ Ọlọ́run nìyẹn? Is that the will of God? Ẹ má bínú wọn ti jẹ́ tó ní kéde sọ kan sọ kébì náà gé ìdílé náà gé ní mo sọ̀rọ̀. I'm sorry, that's what I've been said. Pé Ọlọ́run ṣe kí ni ó mọ̀ èèyàn ti rẹ̀. That God knows his people. You need to serve God financially and morally. O nílò láti sin Ọlọ́run pẹ̀lú ipá rẹ̀ owó rẹ̀ Pẹ̀lú inú dídùn. and the joy. Àwọn òbí Ọlọ́run sì máa fún wa ní ẹ̀san. See how God will reward us. Olóòmá pèsè fẹ́ dà. He used to bless people. Ẹni pé kò sí òkan tuntun tó pa ọmọ níwájú Olúwa. Know that there's nothing hidden in his presence. Wọ́n tún rọ̀ wá. I plead with us. Tí a bá wà nínú ẹgbẹ́ ní ìjọba ìdàgbàsókè, If you are in one, ẹ jẹ́ ká yí padà. Má jẹ́ kí èèyàn kankan kó tọ̀ ọ́ don't let anybody deceive láti fà sẹ́yìn láti ṣiṣẹ́ fún Ọlọ́run. to go back or be lazy Àbí láti gbé ìjọ Ọlọ́run sókè. or to lift things up when you see Ṣé èèyàn la that. fẹ́ wù ní àbí ká ṣe ìfẹ́ Are Ọlọ́run? you looking at people or you are looking at God who is the great rewarder? Mọ̀ wípé wọ́n dé ìgbẹ́ ẹ̀rẹ̀. Just know that ọjọ́ kan ìgbé àánú. Tí a bá wo ìgbésí Lásárù àtọlọ́rọ̀, If you look at the life of Lazarus and the rich man, báwo ni ìgbésí àméjèèjì ṣe rí? how is their life, their ending? Àwọn ilé ìṣòro mẹ́rin kankan. Lord, Ọ̀rọ̀ wa ló wọ̀ yìí, ẹ jẹ́ ká ṣe ìfẹ́ Ọlọ́run. I plead on this morning, please let us do according to God's will. Ẹ jẹ́ ká tẹ́lẹ̀ lọ fún Olódùmarè. Ẹ jẹ́ ká bí tọkàntọkàn ṣe iṣẹ́ fún Ọlọ́run. Let us work for God who has set it. Ohun tí Ọlọ́run fún wa What God has given us, sí Ọlọ́run ni. Wọ́n làwọn akọ́la ní. it is not for us. Ìyẹn ní kí ẹ bá ti ẹ̀ wò pé lóòótọ́ àwọn akọ́la ní. Even though we are looking at it, it is not our own. Ọ̀rẹ́ mi kan ni ó sọ fún àwọn ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀, I was there. Ó ní pé ẹ ràn àwọn èèyàn lọ́wọ́, ẹ ṣàánú fún wọn, àwọn èèyàn ló wà ń ta yóò ti pọ̀ jù. Everyday 4 o'clock wọ́n ti délé mi. Everyday adẹ̀fí ń sípò láti ràn wọ́n lọ́wọ́ láti ṣàánú fún wọn. Tẹ bá ràn wọ́n lọ́wọ́ òní pọ̀ tó ìníta everyday nílé mi. Báwa náà ṣe ràn yín lọ́wọ́ kẹ́ra wọn lòmíì lọ́wọ́. One of my friends said that he would say, if you should Ó ní bí mo help ṣe me, dúró yìí, ó ní kọ́tọ́ àlápò ló jẹ́ tèmi o. as I am standing, there are some things you do that Ó ní tó wà ní bedroom ló ní kì í ṣe tèmi. Ilé ẹ̀dọ̀ fi sọ̀rọ̀. Ó ní tó wà lókè nínú yàrá mi ó ní kì í ṣe tèmi. he said the things in your bed, it is not for, it is Ìjọ not àdéhùn for àgbọ̀ ní kì í ṣe tèmi. the one in Ìjọ àdéhùn tí kò kàyọ̀ ní kì í ṣe tèmi. the one that is outside, Ó ní is not for. ṣùgbọ́n ìjọ wà ní ọkọ̀ ṣe sọ̀rọ̀ ìlú jẹ́ ti tòun. But that one that is in his pocket right Ó ní away, pé ẹni ẹ̀dùn 4 months ó tún jẹ́jẹ́ Olódùmarè. and that person was only up to 4 months before he Ẹ̀rù died. rẹ̀ bà mí Olódùmarè o. Jẹ́jẹ́jẹ́ ni ó máa ṣe. Àmúrí yẹn. Ó ní ẹ̀rù rẹ̀ bà mí Olódùmarè o. Jẹ́jẹ́jẹ́ ni ó máa ṣe. Ó sọ̀rọ̀ yìí kí wọ́n kú lọ́la ló kò mọ̀. He was talking as if he was going to die tomorrow, didn't know. Lóòótọ́, ṣó náà ló ní. Truly, truly, is he the owner of it? Wọ́n sọ pé mi àti rẹ̀ ní Ọlọ́run mọ àwọn tí rẹ̀. I'm telling you that God knows his people. Òun gọ́sìpù ni wọ́n gọ́sìpù lọ. If you are a gossiper, continue. Ó ń dìtẹ̀ ni wọ́n dìtẹ̀ lọ. If you backbite, continue. Òun gbèjọ́ Ọlọ́run sókè ní màá ṣe lọ. If you are lifting the house of God Kò sí high, ohun tó pamọ́ níwájú Olúwa. there's nothing that is being hidden in his Kí presence. ni sẹ́kọ́ndẹ̀ sì yẹn sọ fún wa? Let's go to the second lesson. Ẹ jọ má bínú wọn. Ẹ jọ má bínú wọn. And command them in God's presence. Stop fighting over words. Such arguments are useless. 2 Timothy 2:14-22. Nǹkan wọ̀nyí ni kí o máa rán
ẹ jẹ́ ká kàn lọ sí 19 yẹn ká máa gbàrà lákòókò púpọ̀ jù. ṣùgbọ́n ìpìlẹ̀ ọlọ́run tí ó dájú Tí ó dúró dúró ṣinṣin. ṣinṣin ó ní èdìdí yìí wípé Yes. olúwa mọ àwọn tí ń ṣe tirẹ̀ Yes. àti pẹ̀lú kí olúkúlùkù ẹni tí ń pe orúkọ olúwa Mm. kí ó kúrò nínú àìṣòdodo ṣùgbọ́n nínú ilé ńlá kì í ṣe kìkì ohun èlò wúrà àti ti fàdákà nìkan ni níbẹ̀ ṣùgbọ́n ti igi àti ti àìmọ́ pẹ̀lú àti òmíràn sí ọlá àti òmíràn sí àìlọ́lá. 21 ló sọ. Bí ẹnikẹ́ni bá wẹ ara rẹ̀ mọ́ kúrò nínú ìwọ̀nyí, òun ò jẹ́ ohun èlò sí ọlá tí a yà sí ọ̀tọ̀ tí a sì yẹ fún ìlò bẹ́ẹ̀. Ìyẹn ní wípé gbogbo àwa tí à ń kọ́ sí ìlú náà ṣe gbọ́dọ̀ láti pọ̀ jù, ó ti tètè méjọ́ọ̀sì jù, ó ṣe kíní yìí jù, ó ní ká kúrò bẹ́ẹ̀. All the gossipers, let's leave that attitude. Ó ní ilé Ọlọ́run ilé mímọ́ ni. The house of God is holy. Wọ́n ti jẹ́ kó wà ní ìpàgọ́ etí wa wípé Let us keep it at the back of our mind kò that sí ohun tó pamọ́ níwájú Olúwa. there is no secret in His presence. Má rò bó ìgbà tó bá 50 ló wọ́n sọ pé òun fẹ́ súnmọ́ Ọlọ́run o. Don't wait till you are 50 before you are closer to God. Wọ́n ní wọ́n dé kú àgbà kú wọ́n gbogbo aládùúrà àdàgbà àdógbò. May we all grow old in Jesus' name. Ṣùgbọ́n ẹ jẹ́ ká súnmọ́ Ọlọ́run. Let us be closer to God. Ẹ jẹ́ ká súnmọ́ Ọlọ́run. Let us be close to God. Ẹ jẹ́ ká ṣe ìfẹ́ Ọlọ́run. Let us do His will. Ṣe iṣẹ́ fún Ọlọ́run tọkàntọkàn. Let's work for Him wholeheartedly. Má ṣe pẹ̀lú ìgbéraga tó jẹ́ kán rí ni mímú wa bẹ́ẹ̀. With so much pride so that people can see you. Spirit 21 yẹn sọ nípa mi kà sí. Ẹnikẹ́ni bá wẹ ara rẹ̀ mọ́ kúrò nínú wọ̀nyí, òun yóò jẹ́ ohun èlò sí ọlá tí a ó yà sọ́tọ̀, tí a ó sì yẹ fún ìlò Báálì, tí a ó sì ti pèsè sílẹ̀ sí iṣẹ́ rere gbogbo. 22 lọ. Má ṣe fún ìfẹ́kúfẹ̀ẹ́. Máa sá fún ìfẹ́kúfẹ̀ẹ́. Máa sá fún ìfẹ́kúfẹ̀ẹ́ ẹ̀wẹ̀, sì máa lépa òdodo. Yes, kó kẹ́ máa lépa ìdodo. Ìgbàgbọ́, ìfẹ́, àlàáfíà, pẹ̀lú àwọn tí ń képe Olúwa láti inú ọkàn mímọ́ wá. Ṣé ọ̀rọ̀ yẹn bá mi rí tó bá yín rí? Are you being touched by this word? Ìgbà tó bá dọjọ́ ilẹ̀ ẹjẹ́ àdìdé. Tí ọmọ ọkùnrin mọ́ bá that God knows His people. Má dojú rẹ̀ báyìí. Close your eyes now. Bàbá sọ fún bàbá. Start telling Father. Bó jẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé o mọ̀ pé nǹkan tó ń ṣe ìyá ìmọ̀ ni. Before you don't know that what you are doing is bad, Àyè wà lónìí. there's still chance today.